jẹ́ kí a gbàdúrà. Bàbá mímọ́ olóore ọ̀fẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọrọ̀ ọ̀fẹ́ tí ẹ fún wa lákòókò yìí. A yìn ọ́ lógo fún oṣù kẹwàá iná tó ń tẹ̀síwájú. Adarí gbogbo ògo lápadà sọ́dọ̀ rẹ, Ọlọ́run alágbára, gbọ́ ọpẹ́ wa. Jésù, bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ ní àkókò ẹ wá mí sí wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ jọ tún ayé wa ṣe. Àgbàládùra ní ìkẹyìn ọjọ́ ayé wa jálè bá ọjọba. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ṣáájú ohun gbàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọrọ̀ ọ̀fẹ́ tí a tún ní lákòókò yìí láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run, láti fi rú ìgbàgbọ́ wa sókè. Dúpẹ́ lọ́wọ́ Bishop aláṣẹ ti Diocese of Ife, Bàbá the Right Reverend Olubunmi Akinlade, fún oore ọ̀fẹ́ yìí tí à ń rí gbà látọ̀dọ̀ wọn. Àwọn ọmọ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò yìí, rí pé oṣù kẹwàá náà ó ti ń lọ báyìí. Tó túmọ̀ sí pé láàárín oṣù méjì mẹ́ta ọdún yìí á tó parí, àti ọpẹ́ á tó wọ ọdún mìíràn. Onítorí náà mo fẹ́ ká jọ ronú dáradára ní àkókò yìí. Ohun tí mo lè fẹ́ fi bá wa sọ̀rọ̀ Ọlọ́run lónìí, òun ni mo pè ní ìrẹ́pọ̀, unity, ìrẹ́pọ̀. Àdẹ̀mújá inú Sáàmù ìkẹtàléláàádóje, Sáàmù ìkẹtàléláàádóje, Psalm 133, tó kà báyìí wípé, kíyèsí ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye ní orí tí ó ṣàn dé irùngbọ̀n, àní irùngbọ̀n Árónì tí ó ṣàn sí aṣọ rẹ̀, bí ìrì Hámónì tí ó ṣàn sórí òkè Síónì, nítorí níbẹ̀ ni Olúwa ti pàṣẹ ìbùkún, àní ìyè láéláé. Sáàmù yìí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn sáàmù èyí tí Dáfídì ní oore ọ̀fẹ́ láti kọ. Dáfídì dẹ̀ pe àkíyèsí wa gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run láti máa gbé ní ìrẹ́pọ̀. Tá bá wo sáàmù yìí dáradára, a ó rí pé ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mẹ́ta ló ní, 3 verses, tó túmọ̀ sí pé ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn sáàmù tí ó gùn púpọ̀. Ìrẹ́pọ̀ òun ni Dáfídì pe àkíyèsí èmi àti ẹ̀yin sí, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run alààyè, bó yẹ kí a wà ní ìrẹ́pọ̀. Tá bá dẹ̀ wò dáadáa, ohun tá pè ní ìrẹ́pọ̀ a lè pè ní ìṣọ̀kan, tó túmọ̀ sí yíyẹra kúrò nínú ẹlẹ́yàmẹ̀yà tàbí onílùjúlù. Tá bá wò dáadáa, a lè wò gẹ́gẹ́ bí ohun tí Pọ́ọ̀lù pàápàá nínú lẹ́tà rẹ̀ nínú Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 12, ó ní àwọn kan wípé èmi ni ti Pọ́ọ̀lù, èmi ni ti Àpólò, ṣùgbọ́n ọ̀kan ṣoṣo ni Kristi. Jíjẹ́ ọ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi ó ṣe pàtàkì, nítorí pé nígbà tí a bá jẹ́ ọ̀kan ṣoṣo ni ìfẹ́ yóò wà, ni ayọ̀ yóò wà, bẹ́ẹ̀ ni ìwà ìrẹ̀lẹ̀ yóò sì máa bí sí i láàárín wa. Pàápàá jùlọ tá bá dẹ̀ wò wípé nígbà tá bá wà ní ìṣọ̀kan, òun ni a lè ṣe àṣeyọrí tó ní ìtumọ̀. Dáfídì mọ pàtàkì ìrẹ́pọ̀ púpọ̀, nítorí tí ó ti jagun, Dáfídì ti dààmú, Dáfídì ti ṣe wàhálà, ó ti rí inú bíni, ó ti wà nínú ìyapa èyí tí ó wáyé láàrin òun, yẹn Dáfídì, àti Sọ́ọ̀lù ọba, tí ó fi jẹ́ wípé Sọ́ọ̀lù ọba fi ń jowú rẹ̀, tó sì ń wá ọ̀nà láti pa. Sámúẹ́lì kínní orí 18, tá bá wò láti ẹsẹ̀ 11 sí iwájú. Sọ́ọ̀lù nígbà tó ń gbìyànjú, ó sọ ẹṣin ọwọ́ rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀, ó sọ lu Dáfídì láti gún Dáfídì mọ́ ògiri, ṣùgbọ́n ibẹ̀ sọ wá pé ó ní Dáfídì yẹra, nítorí pé Ọlọ́run ó fún ní oore ọ̀fẹ́, ó ṣe léyìí ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀.
síwájú sí àwọn ọmọ Ọlọ́run, báwo ni a ṣe ń gbé pọ̀ pẹ̀lú ara wa? Báwo ni ọkọ àti aya, báwo ni wọ́n ṣe ń gbé pọ̀? Irú ìrẹ́pọ̀ wo ló wà láàárín wọn? Ọ̀pọ̀ ọkọ àti aya lónìí ni wọ́n jọ ń gbé lábẹ́ òrùlé kan náà, ṣùgbọ́n tí ìwà ayé wọn tó dàbí tí wọn kò ní ìṣọ̀kan ti ara àti ti ẹ̀mí, tí wọ́n dàbí tá a lè pè ní láńlọ́ọ̀dù àti tẹ́nàtì láàárín òrùlé kan náà. Báwo ni àwọn ìjọ Ọlọ́run ṣe wà lákòókò yìí? Ǹjẹ́ a wà ní ìṣọ̀kan bí? Ǹjẹ́ a wà ní ìrẹ́pọ̀ bí? Ṣé kìí ṣe pé èmi ni ti ìjọ eléyìí, èmi ni tọ̀hún, àwa la mọ́ jùlọ, àwọn eléyìí ni ẹlẹ́ṣẹ̀? Ìṣọ̀kan, ìrẹ́pọ̀. Báwo ni àwọn ẹgbẹ́ tó wà nínú ìjọ, báwo la ṣe wà? Ǹjẹ́ ṣá wà ní ìṣọ̀kan bí? Ní ìsinsìnyí lákòókò yìí, ẹ jẹ́ kí wọ́n bèèrè lọ́wọ́ wa, báwo ni ẹbí ṣe wà? Àwa ẹbí ṣá wà ní ìṣọ̀kan bí? Ṣé kìí ṣe pé wo ọmọ ìyálé leléyìí, eléyìí ọmọ ẹ̀gbọ́n mi ni o, ọmọ àbúrò mi leléyìí. Ìwọ̀n láàárín ẹ̀gbọ́n àti àbúrò, ṣé ẹ̀mí ìṣọ̀kan ṣó wà síbẹ̀ sí? Gẹ́gẹ́ bí ẹ̀yà, báwo ni a ṣe bára wa gbé? Gẹ́gẹ́ bí àwọn ènìyàn tá wà lórílẹ̀-èdè yìí, ǹjẹ́ a wà ní ìṣọ̀kan bí? Gẹ́gẹ́ bí ọ̀gá àti ọmọ iṣẹ́, ṣá wà ní ìrẹ́pọ̀ bí? Àwọn ọmọ Ọlọ́run, Dáfídì ó sọ pàtàkì ìrẹ́pọ̀ bí ó ṣe dára tó. Tí a bá wo Psalm 133 yẹn, ó ní kíyèsí ó ti dára tó, ó sì ti dùn tó fún ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Nígbà tá a bá wà ní ìrẹ́pọ̀ ni àlàáfíà yóò máa jọba. Àrí ohun àkọ́kọ́ tó fi wé, Dáfídì sọ wípé ó dàbí òróró ìkunra iyebíye ní orí tí ó ṣàn dé irùngbọ̀n, àní irùngbọ̀n Áárónì tó sì ṣàn sí etí aṣọ rẹ̀. Eléyìí fi yé wa wípé Dáfídì ó sọ nípa ohun tá a kọ sí Ẹ́xódù orí 30 ẹsẹ̀ 25. Exodus chapter 30 verse 25. A rí pé a fi òróró ìkunra iyebíye yìí, a fi wé òróró mímọ́ ìkunra, a tún fi wé òróró mímọ́ tá a pè ní òróró mímọ́ ìtàsórí, èyí tí a dà sórí Áárónì tó ṣàn dé irùngbọ̀n rẹ̀, àní títí dé etí aṣọ rẹ̀. Ètò túmọ̀ sí pé níbi tí àlàáfíà, níbi tí ìṣọ̀kan bá wà, níbi tí ìrẹ́pọ̀ bá wà, a ó máa rí ohun tá a pè ní ìgbéga. Òun ló fi bẹ̀rẹ̀ ní orí, ó ní ó dàbí òróró tá a dà sí orí. Ìkejì ni pé àlàáfíà tó wà ń bẹ̀. Ìkẹta ni pé ojú rere, ẹni tí a dà òróró sí lórí. Síwájú sí, Dáfídì náà tún bẹ́nu bá nígbà tó ń ṣe àlàyé. Tá bá wò ní ẹsẹ̀ 3, ó ní bí ìrì Hámónì tí ó ṣàn sórí òkè Síónì, nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún, àní ìyè láéláé. Tá bá dẹ̀ wò Léfítíkù orí 25 ẹsẹ̀ 21, Leviticus chapter 25 verse 21. A rí kà níbi báyìí wípé ìbùkún tá à ń sọ yìí ó wà lóríṣiríṣi. A lè wò ó ní ìbùkún ti ọrọ̀ ajé, a lè wò ó ní ìbùkún ti ẹ̀kọ́, a lè wò ó ní ìbùkún ti ètò ìṣèlú. Bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan wọ̀nyí ló máa ń mú ìbùkún lọ́wọ́. Pàápàá tá bá wo Deuteronomy orí 28, tá bá wò láti ẹsẹ̀ 1 síwájú sí, ó sọ àwọn ìbùkún lóríṣiríṣi tí ó máa bá àwọn tó bá ń pa òfin Ọlọ́run mọ́. Ìbùkún ṣe pàtàkì. Níbi tí ìbùkún bá dẹ̀ ti wà, mo ti sọ ṣáájú, ayọ̀ á wà níbẹ̀. Mo gbàdúrà fún ẹnìkọ̀ọ̀kan wa lónìí wípé ayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórúkọ Kristi. Ẹ̀yin ará nínú Olúwa, ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ àwọn tí wọ́n wà ní ìṣọ̀kan pẹ̀lú ara wọn àti pé kí ló ṣẹlẹ̀ sí wọn. Ẹni àkọ́kọ́ ká wò ní Ábúráhámù àti Lọ́ọ̀tì.
tá bá wo ìgbésí ayé Abrahamu àti Lọ́tì, tá bá wo Exodus, tá bá wo Genesis orí 12 ẹsẹ̀ 5, àrí bí Ọlọ́run ti pè Abrahamu. Bákan náà tá bá wá wo Genesis orí 13 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 8, a ó rí bí Lọ́tì àti Abrahamu bọ́n ti jọ ṣe wà. Wọ́n wà ní ìṣọ̀kan. Síwájú sí àwọn ọmọ Ọlọ́run, Ruth náà àti Naomi, ẹni tá lè pè ní ìyá ọkọ àti ìyàwó ọmọ, ní Ruth orí 1 ẹsẹ̀ 16 àti 17, Ruth chapter 1 verses 16 and 17. Ruth sọ fún Naomi pé kó máa lọ. Naomi sọ fún Ruth pé kó máa lọ torí pé ohun tó ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n ohun tí Ruth sọ ni pé ó lóun ò ní lọ. Ó ní Ọlọ́run rẹ̀ ló máa jẹ́ Ọlọ́run òun, àti pé èèyàn rẹ̀ ni ó máa jẹ́ èèyàn òun, àti pé ibi tó bá kú sí lòun yóò kú sí, nítorí pé wọ́n ti wà ní ìṣọ̀kan. Ìṣọ̀kan ó ṣe pàtàkì. Bákan náà tá bá wo Jónátánì àti Dáfídì ní 1 Samuel chapter 18 verses 1 to 4. Sámúẹ́lì kìíní orí 18 ẹsẹ̀ 1 sí 4. A ó rí bí Jónátánì bó ṣe fẹ́ràn Dáfídì, wọ́n sì wà ní ìṣọ̀kan. Eléyìí la tó kà ní Sámúẹ́lì kìíní orí 19 láti ẹsẹ̀ 1 síwájú. Ìṣọ̀kan, ìrẹ́pọ̀. A rí àpẹẹrẹ ìkẹrin láàrin àwọn ọmọ Rékábù. Tá bá wo Jeremáyà orí 40 ẹsẹ̀ 2 sí 5. Nígbà tí a sọ fún wọn, wọ́n ní àwọn ti wà ní ìṣọ̀kan àti pé àwọn ò ní mu wáìnì láti bára wọn jẹ́, nítorí pé a ti sọ fún ìdílé wọn. Gbogbo wọn dẹ̀ wà ní ìṣọ̀kan. Wọn ò jẹ́ kí ohun àti jẹ tàbí ohun tó máa mú kó yá wọn. Síwájú sí àwọn ọmọ Ọlọ́run, a rí àpẹẹrẹ àwọn náà tí wọ́n yapa sí ara wọn tó sì fa rògbòdìyàn àti wàhálà. Tá bá wo Joseph àti àwọn arákùnrin rẹ̀, a rí yẹn ní Genesis orí 17, Genesis chapter 37, àti Genesis orí 20. Nígbà tí wọ́n ní wo alálàní ló ń bọ̀, ẹ jẹ́ kí a tà á, wọ́n sì tà dànù. Ọ̀pọ̀lọpọ̀ wa láti ta ara ilé wa dànù torí ohun tá ó jẹ tá ó mu, láì mọ̀ wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ó ṣe pàtàkì. A rí Ésáù àti Jákọ́bù ní Genesis orí 25 àti orí 26. A rí torí ẹ̀bẹ̀ wọ́n ṣe jọ wà, ẹ̀gbọ́n àtàbúrò tó dẹ̀ ń lé para wọn wípé ó ti gbọ́ ogún ìbí mi, wọ́n pa ọ ni, kó tó di pé arákùnrin rẹ̀ Jákọ́bù sá lọ sí ilẹ̀ mìíràn. Tá bá dẹ̀ wo síwájú sí, tá bá wo ìjọ tó wà ní Kọ́ríńtì, ní Kọ́ríńtì kìíní orí 6 láti ẹsẹ̀ 1 sí 8. Ìjọ iná ìyapa wà láàrin wọn tó bẹ̀ tó yí pé kò sí àlàáfíà láàrin wọn. Àwọn ọmọ Ọlọ́run, ìjọ tá wà lónìí ṣé àlàáfíà wà níbẹ̀? Ìjọ tí wọn náà wà lónìí ṣé àlàáfíà wà níbẹ̀? Ilé tó ń gbé ṣé àlàáfíà wà níbẹ̀? Ní ìkádì, ògiri tó bá lanu ni alágbà ń kó wọ. Ìjọ tó bá sì yapa sí ara wọn ni èṣù ń ṣe lọ́ṣẹ́ tó sì jẹ gàba lé wọn lórí. Nítorí náà, ẹ jẹ́ ká gbógun ti Sátánì láàrin wa, yóò sì sá. A ó sì wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan. Ẹ jẹ́ kí a yẹra wa wò dáradára, ká sì máa ru ìgbàgbọ́ wa sókè nínú ìfẹ́ àti àlàáfíà, nítorí pé ìrẹ́pọ̀ ṣe pàtàkì. Ìkan parapọ̀, ìkan mọ́lẹ̀. Èrò parapọ̀, wọ́n máa gíyan. Ẹ jẹ́ ká parapọ̀ láti tún ẹbí wa ṣe. Ẹ jẹ́ ká parapọ̀ láti tún ìjọ Ọlọ́run ṣe. Àwọn ọ̀rẹ́ tá ti ṣátì, tá rò pé wọn ò ń ṣe èèyàn, ẹ jẹ́ parapọ̀ ká wá wọn rí, ká jẹ́ ọ̀kan. Ẹ jẹ́ ká wá ara wa rí nínú iléeṣẹ́ tí a wà, ká gbé ògo iléeṣẹ́ wa ga nínú ìṣọ̀kan. Bẹ́ẹ̀ ni àwọn iléèwé wa, ẹ jẹ́ ká parapọ̀ ká lé ìṣọ̀kan. Ìlú tí a wà ní, orílẹ̀-èdè wa ní, ẹ jẹ́ ká wà ní ìrẹ́pọ̀, nítorí pé níbi tí ìrẹ́pọ̀ bá gbé wà, níbẹ̀ ni àlàáfíà, níbẹ̀ ni ó ń gbé wà. Lẹ́ẹ̀kan sí, ó ní kíyèsí, ó ti dára tó, ó ti dùn tó fún àwọn ará láti máa gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye ní orí tí ó ṣàn dé irùngbọ̀n, àní irùngbọ̀n Áárónì tó sì ṣàn sí etí aṣọ rẹ̀.
ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ bẹ́ ṣe pè wá níjà lónìí kí a ní ẹ̀mí láti jẹ́ ọ̀kan. A gbàdúrà fún ẹ̀mí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa o. A gbàdúrà fún gbogbo ilé tó ti túká, tí ìyapa ti túká, agbára ìṣọ̀kan jẹ́ wọ ọbẹ̀ lọ báyìí. A gbàdúrà fún ẹbí, a gbàdúrà fún ìdílé tó ti túká. Jésù jẹ́ kí ẹ̀mọ́ rẹ̀ jẹ́ kó gbé wọn ró. A gbàdúrà fún ìjọ Ọlọ́run náà tó ti wà nínú ìtúká lákòókò yìí. Olúwa gbé ìjọ rẹ̀ ró Olúwa. Gbàdúrà fún orílẹ̀-èdè wa náà níbi tí ẹ̀mí ẹlẹ́yàmẹ̀yà ti ń jọba. Ọlọ́run gbàkóso orílẹ̀-èdè yìí. Jẹ́ kí àlàáfíà rẹ̀ kó máa bí sí. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún yín.